وجيء في الدنيا والآخرة ومن المقربين. إذا نبتت من وسيم المسيح المسيح Alilu ni táìtì Ibrahim àmàtí Isa Alimasi wàhùnlá sàbíkú yusari'una bil khairat ulaika alladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilatun annahum ila rabbihim raji'un ulaika yusari'una bil khairat wahum laha sabiqun. Ẹni wọ́n máa jẹ́ tẹ̀sílì láti ṣe fún wa bẹ̀rẹ̀ á ti fún yàn ní àdájúwá sí bẹ́ẹ̀. Lọ́rọ̀ àdájọ́ àkọ́kọ́ kò lè ṣe para wọn. Iye àwọn tí àdájúwá Muhammad wọ́n fún táìtì iye wọn wá mẹ́ta fọ̀ wọ́n pọ̀ àwọn tó ti lọ lórí àkókò iye wọn tí ànábì fún táìtì ẹnì kọ̀ọ̀kan wọn ẹni ànábì kọ́kọ́ fún táìtì láyé Abubakar Siddiq. Abubakar Siddiq. Ọwọ́ Siddiq. Ọwọ́ yẹn ní ká pé gbogbo sáadé ànábì kò sí sáadé tọ́ba. Kò sí sáadé tọ́ba Abubakar. Sáadé kò bá Abubakar òun lẹ́yìn àkọ́kọ́. Ètò ìkísẹ́ jẹ́ wọn fún ànábì òfin ní táìtì. Táìtì rẹ̀ tó fún ní Siddiq. Ẹgbẹ́ tó fún táìtì náà. Israel wà ní ìwájà ní Muhammad sallallahu alaihi wasallam tó ń bọ̀ tí wọ́n sọ fún àpárí nípe láàrin alẹ́ àlábàjọ fúnkà yìí o. Wọ́n kó mọ́tò ìgbọ̀rọ̀ Jerusalem. Ọwọ́ sọ fún òun lọ sí Jerusalem. Ọwọ́ sọ fún àpákìrì wọ́n fún àbúbákìrì. Àwọn ọ̀gbẹ́ ọ̀gá wa àbúbákìrì bẹ́ẹ̀ lórí o. A ní báwo ni ó ṣe ń jẹun tọ́jú fún níbẹ̀ ní wípé ẹni gbà Kùránì wá káàbá wọn bẹ́ẹ̀ láwọn abáwọn gba kọ́kọ́ sí Jerúsálẹ́mù Ọlọ́run ní ọgbà táìtò àlẹ́sí. Wàlẹ́bí jẹ́ àbí sídìkì wọ́n sọ dábọ̀ bí ọ̀la ìgbà wọn yóò dàbò. Àlẹ́sí jẹ́ àbí sídìkì ànábìbò. Wàsọ́jà kò bí i. Jẹ́ àbí sídìkì ànábì ló gbé òótọ́ wá kó wọn lọ sí Jerúsálẹ́mù. Wàsọ́jà kò bí i. Kò sẹ́ni kájà bá kí lọ sàjà kalẹ̀. Níbi èyí tó gbé wà òótọ́ ni. Ọgbà alábàkù Siddiq. Ọkọ̀ lórí Abubakar. Sayyiduna Umar ibn al-Khattab. Umar ibn al-Khattab wọ́n Faruq. Bẹ́ẹ̀ni ká kọ̀ yìí, bàbá Ríṣà wọn tàbá Ríṣà wọn máa ń wá kó tó yẹ kó pè wọ́n ta. Wọ́n yí ọ́ pè ní. Pẹ̀lú àti Umaru lòún dé lórí ẹ jáde. Ẹ pè é ẹ̀sìn máa pè é nínú yàrá. Mélòó ṣe Umaru torí àkókò tó wọ́n ní. Tọ́ba dé tí wọ́n tó ọ̀sán àbẹ̀ ọmọ tàbí ń gbẹ́sẹ̀ ní àkókò. Tọ́ba kọ̀ lọ́dọ̀ ọmọ àṣẹ yìí dùn náà sáájú mú ní àbí wa kọ́. Wákàtí òun náà gbàdá ìfọ̀dà náà. Àrísùn nàbí. Sáyé ní àpò wákàtí òun ní security ànábì àrísùn nàbí. Òun ni ìyá Wáìsà ń sọ nínú àdúgbò nígbà ní Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀gá ìfúró máa ń ní àsìkò. Bí nǹkan bá ń ṣiyọ́, tó dàbí pé àyà rẹ̀ ẹ̀mú wọ̀ ó sàwọn aṣíwájú náà bẹ́ẹ̀. Àìsàn ìyàwó àìsàn bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ń lọ́dọ̀ ọ̀hún. Ó ní ìyàwó àìsàn ní wọn sọ pé ọ̀gá ti di akọ̀wé orí ọ̀gá nínú àwọn tí wọ́n máa ń sọ òun yìí kí wọ́n dé. Àìsàn yìí kò pẹ́ òdìnà làwọn ń gbọ́ ohun ẹsẹ̀ àrísì níbi ìtura ìlú ń lò báyìí. Ànábì wa ní ta ni wọ́n láti rí. Àìsàn ní kò ní kí wọn náà ànábì hàn wọn. Ẹ̀sán ló ṣe wò. Ẹ̀sán ní àbúrò àkàtà ibà hàn ó sì hàn pé sọ́ọ̀rì ní àbúrò àkàtà sì ti dé tí ń jẹ́ security ìṣe ni wọ́n ti wá pé dákọ̀mù tiẹ̀ ní. Àìsàn ìṣàbí. Sọ̀bá kò lọ́dọ̀ ẹ̀. Sayyiduna Abu Ubaidah ibn al-Jarrah.
aṣáájú gba àti jẹ́ mùsùlùmí tọ́ba kò bẹ́ẹ̀. Sayyiduna Usaybatu bunu al-Yamani. Usaybatu bunu al-Yamani. Sahibu sirri. Sahibu sirri. Ṣé o gbé ìlànà lóde géèmù rẹ tó lè kó lọ́wọ́? Ọba kò mẹ́ta tiẹ̀ bọ̀ ọdún. Àwọn obìnrin àlọ́ lè sùn lójú ẹ̀ tó lè ojú kojú ọ̀. Àmọ́ òun kò sí tí ọmọ pa nílẹ̀ àná ìfọkàntà. Gbogbo ọ̀gáàrùkù wọn, ọ̀gáàrùkù wọn, èyí tó ń fún káàkiri wáyé, ọ̀gáàrùkù ló ní táìpù. Táìpù tí wọ́n níwò iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀. Wọ́n ò ṣe é sílẹ̀. Tí èèyàn bá wà láyé tó bá ṣiṣẹ́, bọ́ọ̀lù ṣe kí ànábì Ibrahim tọ́lá wọn kí ànábì Ìsá ó kí ànábì Muhammad wọn láàrú kí wọn ó ti gbọ́ àpọ̀ wá sí pọ́sí wọn lọ sàlẹ̀ àmọ́. Wàsàlámù ní àlàyé ìsàlìnà wọ́n ní àwùjọ ní ilẹ̀ ìrọ̀bí ní àlẹ́bí sọ̀rọ̀bíkà. Sàlámù Wábìlì. Sàlámù àdá ìlíyàsí. Sàlámù àlàmú ìbílẹ̀ àlàbí náà. Sàlámù àlà Ibrahim. Sáwà Haruna. Sàlámù ní. Àwọn tó ti kú, wọ́n ní àtẹ̀yìn bá kú, tàbí òṣìṣẹ́ ìyàwó nílé wọ́n gbà. Ọmọ tí àwọn tó lọ. Àwọn àgbà ìyá ìfọ̀n wa ti lè lórí ọmọ àgbà mọ́sálásí àrùn wò bá mẹ́ta bẹ́ẹ̀. Ládàá rẹ̀ ní kọ́lọ̀ ń tà máa bá òun kọ́kọ́ òun. Bọ́bá wò yá ni wọ́n ń gbá mọ́sálásí ìjọ àgbà lómi náà bá ní gbá mọ́sálásí ọjọ́. Ẹ̀fọ́ àti òkú ní ìgbésí. Èyí wé èèyàn tó ẹ kọ́ máa gbé ìgbàlẹ̀ ní ẹ̀rọ ìyá ni. Òun ni wọ́n ń gbà fúnra ara rẹ̀. Ó kì í. Àbẹ́kọ̀ọ́ tàbí bàbá mi fún mi nínú ìlú. Ọba bá tún yàrá yìí tàlẹ́ yìí tó yẹ ká kọ́kọ́ tún. Tani àwòlá àgbàdo ló bẹ́ẹ̀ ó ní ànàbí. Ànàbí àwòlá bìlmùmí ní àbílẹ̀ àbúzì bìlmùmí ní àbílẹ̀ àbúzì. Àwọn ẹ̀ka tí wọ́n bá bá lò ní bẹ̀rẹ̀ ní pé àti ìyàrá ẹ̀ka kọ́kọ́ kú. Ìyá ó wá ní ìyẹ́ ọmọ àti ọjọ́ wà sẹ́yìn náà. Ọ̀sẹ̀ yìí sọ́nà bí wọ́n yìí dé وعمله وفصاله 30 دهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح إني تبت إليك وإني من المسلمين. وأتيت بوالديه إحسانا. Àmàlátì ọmọ kúrò ha. Ọlọ́ba bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yá, ọba bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yá, ọmọ ọ̀rọ̀ bàbá rẹ̀, ó ní sẹ́ ìyá kí ẹ máa sọ fún ọ. Àmàlátì ọmọ kúrò ha. Nǹkan ìtọ́kárì rẹ tó bọ́lú rẹ, ọlọ́run kò yí sí. Wàá bọ̀ àti pẹ̀lú nira ni, níjọ́ tí ó dùn nípa rẹ̀ sáyé, pẹ̀lú nira ni. Àbúrò alágbàdì ni wọ́n ti jọ́ tó wà nínú oyún, ọ̀run ti jọ́ tí ayé ń dì nípa òun sí ayé. Wàhábùlù wo bí sọ́ọ̀lù wo sọ́láàbù dàda. Ìgbà tí a ń kí ká, lọ́yà gbé bàbá bá ń fi níwájú lábà lórí pé inú àmì ságbà. Inú ọdún ọ̀sá àti èlò, ọwọ́ ara ti jọ tó ń jù ká, ìwà tá a bá ń sọ̀rọ̀. Ó ní ìyá lọ sí sí ọ̀dọ̀ bàbá sáyé kalẹ̀, ó dùn ká débẹ̀ ni. Ní bàbá fún àgbọ́dà jẹ mú kánà ọmọ rẹ̀ kí n sọ ẹ̀sán gbogbo wàhálà rẹ̀ lọ́sàn-án. Ìjọ táwọn ẹlẹ́yà níbi oúnjẹ tó gbóúnjẹ wá. Ìjọ táwọn ẹlẹ́yà níbi owó tó mú owó wá. Ìjọ táwọn ẹlẹ́yà níbi sọ̀pọ́tì tó mú sọ̀pọ́tì wá. Ìjọ táwọn èèyàn ṣeré fún àfáà. Tí wọ́n rà àfáà tí ọ̀gbẹ́, wọ́n rà àfáà tí ìgbẹ́ àwọn eléyìí òun wọn kẹ̀kẹ́ kó wà tẹ̀síkọ́ rà ní wọn. Ìyá wa fi gbajúmọ̀ àti ẹjọ́ náà.
ọwọ́ adúró táwọn àfa ọgbàdúmọ̀ tẹ̀ ẹ̀yọ́ náà ó zọ̀pọ̀ tẹ̀ àwọn àfa ìwọ̀n iná kọ̀kọ̀ bẹ́ẹ̀ ní iná gbangba wà tí bí lọ̀rọ̀ yìí ọwọ́ àti sẹ́ni wọ́n wá dá àmà gbogbo yẹn kí wọ́n dá àmà ìjọ tí àti ni wọ́n dá àmà ni wọ́n fi wá ní àwọn ọmọ rẹ̀ nípa ọlọ́wọ́ ọkọ̀ ọmọ dùn ọ́nú ọlọ́wọ́ ọkọ̀ ọmọ sọ́ọ́lẹ̀ gbàgbà wá rántí ọmọ tí ìgbà tó wà lórí ọlọ́wọ́ tí àti ni wọ́n dá ní ọwọ́ àtúrà rẹ̀ jámà ọwọ́ àdọ́mọ ogójì ọdún láyé ọwọ́ àjára rẹ̀ mọ̀ láyé nítorí ilé ọmọ bàbá àtìyá ẹ̀jọ̀ máa bí mi àmọ́ sọ́ọ́rí oríire èlò tọkùnrin bá wọ ọlọ́wọ́ bàbá ìtọ́lọ́wọ́ bá gbóbi ìrìn ìlẹ́gbẹ̀ gbogbo nítorí òlìlẹ́ àkẹ́kẹ́ dáàbò sọ fún mi àtọ̀wọ́lé ọ̀dá lára nẹ́bí lúrù àtọ̀wọ́lé ọ̀dá lára nẹ́bí lútù wọ́n ti wá ṣàgbápọ̀ ọmọ àti ìyàwó lórí òfin tí wọ́n ìtọ́lákùnrin òun ní irúgbìn lọ́wọ́ onígbàdo lọ́wọ́ nígbàdo bá ṣe lè wí ó yanjú tó ọba fi sí aṣálẹ̀ yọ̀wà jóná mọ́lẹ̀ àmọ́ nígbàdo rẹ tó bá dàgbé kọ́fẹ́ ju díẹ̀ ọwọ́ àgbẹ̀ sí àbọ̀rá yóò sì ta obìnrin nílẹ̀ wọ́n nígbàdo dání ní tó ọ̀bá nílẹ̀ níbi bí sí kò ní ṣèṣo rẹ ọlọ́run wá ní kí ayọ̀ jẹ́ yàrá rẹ ọmọ rẹ wá jáde lára ìyá náà ọ wá dàgbà ọlọ́run tó bá ti wá bá a dé ju oríra rẹ lọ́mọ ogójì ọdún ìyá gbọdọ̀ wá tó bá wà rẹ ó ríra rẹ ó wá ríra rẹ bẹ́ẹ̀. ọ̀la rọ́bì àwùsílì. àwùsílì ẹni ọ̀túnra ní ìbàdàn ẹ̀yẹ́dì. alhamdulilayi alẹ́yà. وأسليني بذريتي إني تبت إليك وإني من المسلمين. أوزيني أن أكون وعلى والدي وأن أعمل صالحا ìyẹn la fún àwọn arò ìdíje àfẹ́yẹ́ tí wọ́n náà wà ní ẹ̀rùbí àti ilé ìdí fún yàrá àbílẹ̀ ìdílé bí lọ nítorí ìdílé bí lọ ní kí ó kí ẹ̀ ní gbà ìyá mi kí ọ òṣìṣẹ́ wọn ó wá fún yàrá ní táìpì àfọ́gbọ̀gbọ́ kan wá ní. àbúyọ àlìdẹ́ ìyàwó mi. àbúyọ àlìdẹ́ ìyàwó mi. Abúlé wàlídé ìláyé àwọn mi. Àbá àwọn òbísà fún mọ́nú. Ànábì Muhammad. Wọ́n wá ń bèrè pé padà ẹ̀ka ti dáadáa sí. Rasulu Mọ́kà. Ànábì kọ́kọ́ gbé lórí bàbá. Ìwọ̀ yọ gba ẹ wá ní òmùká. Súnmọ́ òmùká. Súnmọ́ òmùká. Súnmọ́ òmùká. Súnmọ́ òmùká. Ànábì wa fara ìyálẹ̀ mẹ́ta. Òmùká àkọ́kọ́ ìjọ tó gbé ọtí oyún. Òmùká ẹlẹ́ẹ̀kejì ìjọ tó ní ìdúkà ní sáyé. Òmùká ẹlẹ́ẹ̀kẹta èyí tó fi tó ẹgbẹ́ méjì. Wá dé bàbá wa. Àfa wa ní. Àbúlé wàlídé ìyàwó mi. Ìyá mi. Wàláhùn mú dẹ̀kun mú má bàbá mi. Ọ̀nà ìdí àgbẹ̀ ní bàrọ̀ rẹ̀ o. Bẹ̀fọ́ mọ̀ máa bọ́ máa wù mí. Ní ìdíyà tó lè dàbí rẹ̀. Lẹ́yìn tí ayọ̀ ọmọ ti lọ. Bí ayọ̀ bá lọ, ọjà yìí mọ̀. Ìyáálé àdílé ẹ̀ẹ́dì tí wọ́n ń dágbó náà wù náà ọlọ́mọ ń wò ọmọ mi jí sáfùyà ọlọ́wà ní ìfẹ́ tó ti yà rẹ̀. Ọlọ́run mú tẹ̀kùn mọ́kọ́ ọmọ mi wá ń ṣeré ilé àpàdé tó ṣe yìí ká kò sì fẹ́ kó dórí rẹ̀ sí. torí dé wọ́n ní àwọn àfa ń wákàlẹ̀ Yorùbá
ó ní ìyájọ́ náà ìyá àgbàdúrà fún ọ. ìyá àgbàdúrà fún ọ. ọ̀gá ọ̀gá àgbàgbà àgbàdúrà fún ọ. bàbá àgbàdúrà fún ọ. ọmọ àti ìkéde ìgbé ká lè ṣe ọmọ lè tẹ̀lé pé. Tí ẹ bá ti rí ọsán ìwádìí kàdábà ẹ̀dùn, ó jẹ ìlú ọ̀tá, apá yóò ní ká ó ti wẹ̀ ẹ́. Ọba sì ń tẹ̀lé pé ká lè ṣe. Kọ́ máa ṣe. Ọba sì ń tẹ̀lé pé ká lè ṣe. Ọba sì ń tẹ̀lé pé ká lè ṣe. Ìyáálé àdìlà òun bí àdó ìjì sí mi. Ìyáálé àdìlà. Ìyáálé ìjì sí mi. Ìjọba ń pè bí sí mi ẹ̀fẹ́ta ha. Ìyá ò lọ fẹ́ mú lọ́jọ́ pé sẹ́ni kẹ́nà bá ń fẹsẹ̀ bí ìyá ó ní pé tó bá ti débi tọmọ rẹ̀ yóò pé débi. Àwọn ọba ṣe bí àdúrà yìí fún ọ kí ni káàtà àwọn ọmọ tèmi ọ wáyé. Àbẹ́ni kọjá sí pé ibi ẹ̀fẹ́ta báyìí kò ní ló ti sí. Wàlálà yóò mọ̀ lámú abúlé kí bàrọ̀ mi. Lálá yóò mọ̀ láwùjọ ìhùn yóò. lámú abúlé kí bàrọ̀ mi. Ṣé ìbá sọ́lá ìyá yìí? Ìyá mọ̀ abúlé kí bàrọ̀ mi. Ìmọ̀ ìdí olùkọ́ ká òjò lápàjì yá olùkọ́ débẹ̀. Àbá àlọ́ láyà ìgbẹ́jẹ́ ti débẹ̀ o. Àlùbáríkà ni àdúrà ni. Làwọn náà wá wò lórí pé ayé fúyà ló ń ta ikú kí n máa fi dúpẹ́ fọ́lọ̀ kí n dúpẹ́ fún àmìgbà bí àmì ọmọ sí o. Wàlálà yóò mọ̀ lámú abúlé kí bàrọ̀ mi. Dánú ọjọ́ lọ. Àbọ̀tì kọ́lì ní níjàdí ìlú ní. Olórí tó ṣe fún mi lò ní. Olórí tí yà ní. Àbọ̀tì wà ní. Tí ọ̀bá tẹ̀lé ọkọ̀ máa lò nígbà. Ilé ọba ti fẹ́ kọ́ máa rẹ̀ kó wọ́n lẹ́rìí láyé ìwọ́n sáfún ọkọ̀ oníyànjọ ìwá àìsíkẹ̀ yìí. Oníyànjọ ọkùnrin kò sí nílò. Gbogbo obìnrin tó bá wá ní fún ìfọkọ tó fara dá ọlọ́wọ́ àfọmọ kọ̀ǹpẹ́sẹ̀tì ẹ̀. Bàbá yẹn ń sọ pé àtọ́ àtọ́ Àbọ̀tì wà ní níjàdí ìlú ní. ọ̀tẹ̀lé bàbá mi. Ọ̀tẹ̀lé bàbá mi. Títẹ̀ ní ìlú ni. Bẹ́ẹ̀ mo kọ̀ ká máa bá dáná mi wọ́n ti sẹ́lẹ̀ fún bàbá mi. Lé àṣà dàbí ìdùnnú wàhálì omi. Nítorí ẹni rẹ̀ tẹ̀lé ni o. Àṣẹ́dá fi dúnìá. Wàhálì omi. Àwọn àṣeyá mi o. Ó lé wọ́n ju ojú gbájú sẹ́lẹ̀ fún bàbá mi torí ọ̀la tiwa. Ìdájú kì í. Bẹ́ẹ̀ni. Ẹsẹ̀ ẹ̀dúnmù ìdájú. Bẹ́ẹ̀ni. Jàdákàláwù jàdákìláwù bílíkà ẹ̀rọ àti omi. Jàdákìláwù ẹlẹ́fẹ̀ ìrọ̀. Ẹ máa ń fi fún yá yìí pé. Jàdákìláwù bílíkà ẹ̀rọ àti omi. Jàdákìláwù bílíkà ẹ̀rọ àti omi. Jazakillahu fil khairati ummi. Jazakillahu fil khairati ummi. Jazakillahu
كليل يعلم وداده جزاك الله بالخيرات أمي جزاك الله Yeah.